A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Bí òpin ṣe ń dé bá ìkéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers àti ìdápadà ètò ìjọba tiwantiwa pẹ̀lú gómìnà Siminalayi Fubara, igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Ngozi Odu àti àwọn aṣòfin tí Honorable Martins Amewule ń darí láti padà sẹ́nu iṣẹ́. Èyí ń wáyé bí àwọn àgbààgbà ṣe ń pè fún gbogbo ẹgbẹ́ láti fi ààyè gba àlàáfíà nítòótọ́ genuine peace fún ìlọsíwájú ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ alága ìgbìmọ̀ Olóyè Ferdinand Albraba ni wọ́n ti ní àkókò yìí fún ìpínlẹ̀ láǹfààní àti ronú lórí oríṣiríṣi ẹ̀sùn tí ó yọrí sí ìṣẹ̀lẹ̀ àtẹ̀yìnwá àti ọ̀nà láti mú àlàáfíà, ìrẹ́pọ̀ àti ìdàgbàsókè bá ilẹ̀ wọn. Àwọn àgbààgbà wá rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láì yọ ẹnikẹ́ni sílẹ̀ kí wọ́n fi ààyè gba ìrẹ́pọ̀ tí ó ti padà sí ìpínlẹ̀ báyìí bí wọ́n ti gbóríyìn fún gómìnà àti àwọn adarí ilé ìgbìmọ̀ lórí bí wọ́n ti fi ààyè gba àlàáfíà. Wọ́n ní ó ṣe pàtàkì láti rán wọn létí wípé kì í ṣe Àbújá nìkan ni wọ́n ti fi ààyè gba àlàáfíà ṣùgbọ́n lọ́kàn ara wọn, gẹ́gẹ́ bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ níwájú ààrẹ Bọ́lá Tinubu ní ilé agbára ìlú Àbújá. Kí wọ́n mú ìfẹ́ ìpínlẹ̀ lọ́kùnkúndùn ju ti ara wọn lọ, kí wọ́n sì fi ààyè gba gómìnà Fubara àti ilé ìgbìmọ̀ láti ṣiṣẹ́ papọ̀ láìsí wàhálà. Èyí ń wáyé bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ṣe ń rọ gómìnà Fubara kí ó dágunlá sí gbogbo ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àti fà á wọ ẹgbẹ́ òṣèlú wọn, kí ó sì ṣe ìwádìí lórí bí wọ́n ṣe àmójútó ìpínlẹ̀ sí fún oṣù mẹ́fà tí ó fi ń rọ́kúnlé lábẹ́ ìkéde ìlú òfararọ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú akọ̀ròyìn ní igbákejì agbẹjọ́rò fún ẹgbẹ́ PDP amòfin Okechukwu Ozuora àti igbákejì adarí ọ̀dọ́ PDP Timothy Osadolo ti ní ìpadàbọ̀ Fubara gbọ́dọ̀ kún fún àpẹẹrẹ ìjíhìnrere àti ìṣòótọ́ sí PDP àti ìgbìyànjú àti mú kí àlàáfíà jọba ní ìpínlẹ̀. Ozuora ṣàlàyé wípé ìkéde ìlú òfararọ lẹ́tọ̀ọ́ láti lè dènà ìtàpá sí òfin ní ìpínlẹ̀, ṣùgbọ́n ní báyìí tí gbèdéke rẹ̀ ti tẹnubẹ́po, gómìnà gbọ́dọ̀ padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀. Bákan náà ni ó rọ Fubara kí ó lọ́wọ́ nínú ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú nítorí kò sẹ́ni lè dá ìjọba ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde Dáre Alébíoṣù ti ṣe ìkìlọ̀ fún ìdílé oyè mẹ́tẹ̀ẹ̀ta yòókù ní Ìjẹ̀bú tako ìgbésẹ̀ tí ó lè fa ìdádúró fún yíyan Àwùjalẹ̀ tuntun. Àpèrè Àwùjalẹ̀ ni Ọba Síkírù Adétọ̀nà gbà láti ìdílé Aníkìláyà fún ọdún márùndínláàádọ́rin kí ó tó wàjà ní ọjọ́ 13 oṣù keje ọdún 2025 lẹ́ni ọdún mọ́kànléláàádọ́rin 91. Àwọn ìdílé ọ̀hún ni Fìdípọ̀tẹ̀, Gbélégbùwà, Aníkìláyà àti Fúsẹ́ngbùwà. Pẹ̀lú bí ìdílé Aníkìláyà ti pèsè ọmọ oyè kẹ́yìn, ìdílé Fúsẹ́ngbùwà ni ó kàn báyìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lánàá lẹ́yìn tí ìdílé Fúsẹ́ngbùwà tí olórí ẹbí Ọ̀túnba Abdullateef Owóyẹmí darí wá ṣe àbẹ̀wò sí Alébíoṣù, ó fi dá wọn lójú wípé ìjọba kò ní fi ààyè gba kí ìdílé yòókù dá sí i. Ọ̀rọ̀ rẹ̀ yìí wáyé lẹ́yìn ẹ̀sùn Owóyẹmí wípé ìdílé Fìdípọ̀tẹ̀, Gbélégbùwà àti Aníkìláyà ń dá sí aáwọ̀ tó ń lọ ní ìdílé Fúsẹ́ngbùwà. Ìdí nìyí tí ó fẹ́ kí ìgbìmọ̀ pe ìpàdé ní kíákíá pẹ̀lú àwọn adarí ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yòókù kí wọ́n fi Fúsẹ́ngbùwà lọ́rùn sílẹ̀ láti dá yanjú aáwọ̀ àárín wọn, kí wọ́n yéé koná mọ́ aáwọ̀ tó ń lọ láàrin ẹbí. Ó ní Fúsẹ́ngbùwà kò fi ìgbà kankan dá sí ọ̀rọ̀ lọ́rọ̀. Àwọn fi orúkọ Ọlọ́run àti àwọn baba ńlá wọn bẹ̀ wọ́n kí wọ́n yẹra kúrò lọ́rọ̀ ìdílé wọn. Nígbà tí ó ń fèsì, Alébíoṣù tẹnumọ́ wípé àpèrè gbọ́dọ̀ padà sí ìdílé Fúsẹ́ngbùwà gẹ́gẹ́ bí ìlànà ìṣẹ̀dálẹ̀. Òun sì fi ń dá wọn lójú wípé ìjọba wà lórí ohun gbogbo. Èyí kì í ṣe Banana Republic. Wọn kò ní fi ààyè gba ìgbàkúgbà. Bí ó ti ṣèlérí àti fi ẹjọ́ ọ̀hún tó gómìnà létí àti ìlérí láti ṣe àgbéyẹ̀wò ìwé àkọọ́lẹ̀ dọ́kúmẹ́ǹtì tí ẹbí Fúsẹ́ngbùwà ṣe àgbékalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Àwọn agbébọn tí wọ́n wà lórí ọkọ̀ alùpùpù motorbikes ni a gbọ́ wípé wọ́n yìnbọn pa ará abúlé 22 ní ìwọ̀-oòrùn Niger níbi ayẹyẹ ìtẹ̀bọmi baptism gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Ìṣekúpa yìí wáyé ní ọjọ́ Ajé ní ẹkùn Tillabéri nítòsí Burkina Faso àti Mali, níbi tí ẹgbẹ́ jihadist tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ àwọn Al-Qaeda àti Islamic State wọ́pọ̀ sí. Olùgbé kan kọ́kọ́ sọ fún iléeṣẹ́ ìròyìn AFP wípé ènìyàn 15 ni wọ́n kọ́kọ́ ṣekú pa níbi ayẹyẹ ìtẹ̀bọmi tí ó wáyé ní abúlé Takubat. Lẹ́yìn èyí ni àwọn agbébọn lọ sí ibi ẹnu-ibodè ìlú Takubat níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn 7 mìíràn. Iléeṣẹ́ ìròyìn láàrin ìlú jábọ̀ lórí àwọn aláṣẹ tí wọ́n pa nípa ìfọnáfọnṣu láìsí ìdí. Adarí ológun Niger tí ó gba agbára ní ọdún 2 sẹ́yìn nípasẹ̀ ìdìtẹ̀gbàjọba ni ó ti ń làkàkà àti kápá iṣẹ́ ẹgbẹ́ àwọn jihadist ní Tillabéri pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ológun tí wọ́n ní. Ọ̀sẹ̀ tí ó kọjá ni wọ́n ṣekú pa bíi 20 òṣìṣẹ́ ológun bí àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ṣe ń ké sí àwọn aláṣẹ Niger kí wọ́n ṣe àlékún ètò ààbò láti fi dáàbò bo ará ìlú lọ́wọ́ ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Kogi ti kérora wípé àwọn ọ̀dọ́ kan kó ohun ìjà olóró àti oúnjẹ lọ fún àwọn adàlúrú bí ìjọba ṣe lérí àti fi ọwọ́ adàlúrú mú àwọn ọ̀dọ́. Olùbádámọ̀ràn lórí ààbò ní ìpínlẹ̀ Jerry Ọmádàra ni ó sọ èyí ní ààfin elégbè ti Ẹ̀gbẹ́ Ọba Ayọ̀délé Ìrúkẹrà bí ó ti ń ṣe àgbékalẹ̀ àṣeyọrí ìjọba ìpínlẹ̀ lórí ìgbìyànjú wọn àti gbógun ti ìṣòro ààbò ní ìpínlẹ̀ Kogi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ìwádìí ṣe àfihàn wípé àwọn ọ̀dọ́ kan ní ilẹ̀ òkun ń lo ọkọ̀ alùpùpù fi kó oúnjẹ àti ohun ìjà olóró lọ fún àwọn adàlúrú nínú igbó. Ó ní 7 nínú àwọn ọ̀dọ́ yìí ní orúkọ wọn ti wà ní àkọọ́lẹ̀ lórí bí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún àwọn adàlúrú. Ọmádàra sọ àsọdájú wípé níwọ̀nba ìgbà tí àwọn ọ̀dọ́ wọ̀nyí ti ní nǹkan ṣe pẹ̀lú adàlúrú, ìjọba náà yóò ṣe wọ́n bí wọ́n ti ń ṣe adàlúrú. Ọmádàra ní ó ṣeni láàánú wípé àwọn adàlúrú ti ń da òwò pọ̀ pẹ̀lú àwọn obìnrin ìlú tí wọ́n ń ta oríṣiríṣi oúnjẹ bíi búrẹ́dì, ẹlẹ́rìndòdò àti àwọn nǹkan mìíràn fún wọn. Bí wọ́n ti ń ṣe èyí ni wọ́n tún fún wọn lọ́wọ́ tí ó ṣe pàtàkì vital information. Bákan náà ni wọ́n ní àwọn kan wà ní ìwọ̀-oòrùn Yàgbà tí wọ́n ń san owó fún adàlúrú kí wọ́n má bàa jí wọn gbé. Gbogbo wọn láṣìírí wọn máa tú bí ó bá tó àkókò nítorí ó tó gẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn aláṣẹ ilẹ̀ Saudi Arabia ti yọ̀ǹda ọmọ Nàìjíríà 3 tí wọ́n wá fún iṣẹ́ ìsìn ní Mecca ṣùgbọ́n tí wọ́n fi wọ́n sí àhámọ́ ní Jeddah láti oṣù tí ó kọjá lórí ẹ̀sùn gbígbé egbògi olóró. Adarí ìròyìn fún àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA, Fẹ́mi Babáfẹ́mi ni ó ṣe ìkéde yìí lónìí Ọjọ́rú. Lára àwọn ará Mecca tí wọ́n gba ìyọ̀ǹda lẹ́yìn ọ̀sẹ̀ 4 láti rí Ìyáàfin Mariam Hussein Abdullahi, Ìyáàfin Abdullahi Bahija Aminu àti Ọ̀gbẹ́ni Abdulhamid Sadiq. Babáfẹ́mi ní ìyọ̀ǹda wọn wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí ọ̀gá àgbà fún àjọ NDLEA Ọ̀gágun Mohammed Buba Marwa fi ń ní ìjíròrò pẹ̀lú àjọ alámòjútó egbògi olóró ní Saudi Arabia. Èyí ni wọ́n ní ó ní àtìlẹ́yìn Ààrẹ Bọ́lá Tinubu àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Àgbàmọ̀fin Lateef Fagbemi, Mínísítà fún ilẹ̀ òkèèrè Ambassador Yusuf Tuggar àti Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Festus Keyamo, títí kan National Security Adviser Nuhu Ribadu. Babáfẹ́mi ní ògbólógbòó oníṣòwò egbògi olóró kan ni ó lẹ orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ́ báàgì tí egbògi olóró kún inú rẹ̀ ní pápákọ̀ òfurufú Malam Aminu Kano, Makia ní ìpínlẹ̀ Kano bí wọ́n ti fẹ́ gbéra pẹ̀lú iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ethiopia lọ Jeddah fún Leisure Hajj. Lẹ́yìn èyí ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú wọn ní Saudi lórí ẹ̀sùn egbògi olóró lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí wọn wá ṣe ẹ̀sùn sí ọ̀dọ̀ àjọ NDLEA lórí
bí wọ́n ṣe de àwọn èèyàn wọn mọ́lẹ̀ lọ́nà àìtọ́ ní Saudi Arabia ní ìwádìí bẹ̀rẹ̀ láti mọ ohun tí ó ṣe okùnfà ìdúnrúmọ́. Èyí ló yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú Mohammed Ali Abubakar aka Bello Karama àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ mẹ́ta títí kan òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú tí wọ́n jọ lọ́wọ́ nínú bí wọ́n ti dúnrúmọ́ èrò lẹ́sà àjì mẹ́ta tí wọ́n fi sí àhámọ́ ní Jeddah. Lẹ́yìn ìgbìyànjú lọ́tùn-ún-lósì láàrin àjọ NDLEA àti àwọn aláṣẹ Saudi pẹ̀lú àfojúsùn Ààrẹ Tinubu wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ jìyà àìmọ̀dí ní ilẹ̀ òkèèrè ni wọ́n fi rí ìyọ̀ǹda wọn gbà ní ọjọ́ 14 àti ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Oníṣègùn òyìnbó ọmọ Nàìjíríà Chinonso Ikemba tí gbogbo ènìyàn mọ̀ sí Aproko Doctor ti ké gbàjarè lórí jìbìtì tí àwọn kan fi oyún lò fún obìnrin tí ó pè ní cryptic pregnancy. Gẹ́gẹ́ bí àlàyé tí Aproko Doctor ṣe lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X, ó ní jìbìtì tí àwọn kan tí wọ́n ń pe ara wọn ní onímọ̀ ìṣègùn òyìnbó ń lu àwọn obìnrin tí wọ́n nílò oyún. Wọ́n á gún àwọn obìnrin wọ̀nyí ní abẹ́rẹ́ hormone kí wọ́n bá lè máa ní àpẹẹrẹ tí ó jọ ti oyún lára wọn. Lẹ́yìn èyí ni wọ́n á lọ wá ọmọ gbé fún wọn láì fura wípé ó ṣeéṣe kí ìkókó wọ̀nyí jẹ́ ọmọ tí wọ́n jí gbé ní ibòmíràn. Aproko Doctor ṣe ìkìlọ̀ wípé bí ẹnikẹ́ni bá wí fún obìnrin kí ó má ṣe àyẹ̀wò scan nínú oyún kí ó tètè mọ̀ wípé wọ́n fẹ́ lù ú ní jìbìtì ni, nítorí kò sí oyún tí àyẹ̀wò ultrasound scan kò lè gbé jáde. Ọ̀pọ̀ obìnrin ni wọ́n ti tipasẹ̀ èyí lùgbàdì. Wọ́n á kàn máa kó oògùn sí wọn nínú kí ikùn lè máa ga bíi ti aláboyún. Ìkìlọ̀ yìí ń wáyé lẹ́yìn tí ìlúmọ̀ọ́ká ìràwọ̀ láti orí ètò Big Brother Naija àná tí wọ́n ń pè ní Bambam ṣe àfihàn ìrírí rẹ̀ lórí obìnrin kan ní ilé ìjọsìn kan náà pẹ̀lú rẹ̀ tí ó gbé oyún fún ọdún 3 àti oṣù 4 tí ó wá ń pè ní ìyanu Ọlọ́run. Ìṣẹ̀lẹ̀ yìí dá awuyewuye sílẹ̀ tí ó mú Dr. Olúṣínà Ajídáhùn dá sí tí ó fi ní abẹ́rẹ́ ni wọ́n fún obìnrin yìí tí ó fi bẹ̀rẹ̀ sí ní àpẹẹrẹ oyún bíi èébì. Ọjọ́ tí ó yẹ kí ó bímọ ni wọ́n fún un ní oògùn oorun kí wọ́n tó gbé ọmọ tí wọ́n jí gbé wá fún un láti Baby Factory. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.